Ó lágbára o, Nàìjíríà. Ó ga, ó ga, ó ga, ó ga, ó ga. Tinubu àti ìyàwó ẹ̀ wọ́n ò ní pa wá sí Nàìjíríà yìí. Wọ́n ò ní pa wá. Àṣé ìjọba ara tiwọn láti inú ọkàn wọn náà ń ṣe. Wọn ò ṣe ti Nàìjíríà o. Ìyàwó àtọkọ Tinubu á ṣe tiẹ̀, ìyàwó á ṣe tiẹ̀, Tinubu á ṣe tiẹ̀. Bí ìgbà pé wọ́n rán wọn wá sí Nàìjíríà láti wá ba ayé Nàìjíríà jẹ́. Tinubu àti ìyàwó ẹ̀ wọ́n rán wọn wá sí Nàìjíríà láti wá wọ́n decide láti sọ pé kán ṣe Nàìjíríà báṣabàṣa. A ti ẹ̀ ń gbàdúrà fún wọn, à ń pray fún wọn, but still wọn ò fẹ́ gbọ́ gbogbo àdúrà. Wọ́n yìí tẹ̀síwájú pé kí ni ká ṣe, pé kí la lè ṣe. Wọ́n gé wọn lọ́wọ́, wọ́n bọ̀rùka. Ẹ wo ìyàwó Tinubu lẹ́yìn tọ́kọ ẹ̀ ti travel lọ sí kíní fún 2 weeks àbí 3 weeks tó fi lọ sí ìlú òyìnbó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. La gbọ́ pé ṣe ni ìyàwó Tinubu gbé 1 billion tó gbé lọ kọ́ mọ́ wọ́n fẹ́ lọ ṣe eré o. Ní eré náà ní kán lọ fi owó yẹn ṣe. Ló lọ gbé 1 billion lọ́ fi hand over fún Ọọ̀ni of Ifẹ̀. Báwo náà ṣe fẹ́ mọ̀ bóyá Yorùbá nation fẹ́ wà in existence, or báwo náà ṣe fẹ́ support Yorùbá nation for where? Nígbà tó ń jẹ gbogbo wọ́n ń jẹ lábẹ́ Tinubu lóní rẹpẹtẹ, yánmayànma náà fi ń jẹ. Kò tiẹ̀ wá tó bẹ́ẹ̀. Ṣé ó tiẹ̀ ṣe kíní ni? Kékeré tiẹ̀ nìyẹn. Ṣé rí bí tí bàbá kan tó dìde tó sọ pé òun ti ṣiṣẹ́ sójà, òun ti ṣe kíní, òun government officials lòun, and ó ti ṣe kíní tán, ó ti retire. Bí bàbá yẹn wá, mo ṣáà rí lórí screen. Ló bẹ̀rẹ̀ sí ní sọ̀sọkúsọ, ló ń sọ rádaràda, ló ń grumble lórí kíkankíkan. Àwọn náà rí, wọ́n rí bí ìyàwó Tinubu ṣe gbówó lọ sí Yorùbá, ó ti lọ gbé fáwọn Yorùbá again. Ó ti gbé 1 billion. Kí ni 1 billion yẹn? Kí ni wọ́n fẹ́ fi 1 billion ṣe ní ilẹ̀ Ifẹ̀? Ó gbé lọ fún Ọọ̀ni. Àwọn dẹ̀ wà ń bẹ̀ yẹn, àwọn pé kò sí nǹkan kan tó ń gbé wá fáwọn ní Bọ̀rọ̀nù. Bàbá yẹn mo tiẹ̀ tí kí ni kí n ti forúkọ ẹ̀ ṣe o. Ló sọ yánmayànma. Àṣé rú kẹ́wọ́ Nàìjíríà wa yìí o. Kẹ́wọ́ Nàìjíríà wa yìí. Tinubu àti ìyàwó ẹ̀, àṣé ojo burúkú ni wọ́n. Ìwọ̀nba nǹkan tí bàbá yẹn dẹ̀ sọ tó fi ń grumble. Kẹ́dẹ̀ wo ìgbà tí ọmọ ẹ̀ gbé owó lọ nígbà tó ń sọ pé omi ya ilé àgbàrá ya ṣọ́ọ̀bù ní Bọ̀rọ̀nù. Owó tí ọmọ Tinubu gbé lọ yẹn ò tiẹ̀ ṣe kíní fún bàbá yẹn. Wọn ò rántí gbogbo yẹn. Owó tí Dangote dá fún wọn kò sí, wọn tí ẹ̀ rí yẹn sọ. Ẹ jẹ́ mọ̀ wípé pẹ̀lú bí bàbá yẹn ṣe ń grumble pé wọ́n gbé nǹkan kan wá fún wọn ní ilẹ̀ Haúsá, àbí nílẹ̀ kíní ní North, wọ́n á gbé lọ fún àwọn kí ló ń jẹ́. Wọ́n gbé lọ fáwọn àwọn Yorùbá. Kẹ́dẹ̀ máa wo nonsense. Kẹ́ wo nonsense tó lọ ń sọ. Tí bàbá yẹn lọ ń sọ àwọn Fulani. Wọ́n ní North, wọn ò ṣe nǹkan kan fún wọn ní North. Ṣé ẹ mọ̀ pé Tinubu àti ìyàwó ẹ̀ nítorí tàwọn North wọ́n tiẹ̀ ṣe wà ní orí oyè yẹn. Because wọ́n bẹ̀rù wọn bàjẹ́. Wọ́n bẹ̀rù North o. Tinubu àti ìyàwó ẹ̀. Kíákíá ìyàwó Tinubu ó fi kan pé méjì. Ìjọ́ kejì tó gbọ́ information yẹn pé bàbá yẹn ti ń grumble, àwọn Fulani ti ń grumble, wọ́n máa ṣe kíní, wọ́n máa ṣe. Níṣe lẹ̀rú dẹ̀ bá bàbá Tinubu àti ìyàwó ẹ̀. Níṣe ni bóun ló pe ìyàwó ẹ̀ pé kó sì ti sáré lọ settle wọn o. Kó má bàa ìjọba òun jẹ́ o. Tóun bá dé ká mọ nǹkan tá fẹ́ ṣe sí o. Bóun ló pe bí ìyẹn ló tiẹ̀ bí ìyẹn ní ò tiẹ̀ mọ nǹkan tó yẹ kó ṣe. Ìyẹn woman yẹn, ìyàwó Tinubu. Bó ṣe fi rége nìyẹn. North yá kíákíá. Ìjọ́ kejì ó ti dé North, ó ti lọ bẹ̀ wọ́n. Ẹ má bínú, ẹ má ṣe gbà, ẹ má ṣe. Ló bá lọ pè wọ́n jọ o. 250 million ìyẹn tún jáde.
250 million ó tún gbé fún wọn. Ìyẹn ò ti pé kán má bínú, pé kán gbà kán má bínú. Kíni tóun lọ kì í ṣe pé bóyá òun kàn lọ fún purpose, òun ò fi ti yín òun ò gbàgbé yín. Òun sọ pé tóun bá ti kúrò nífẹ̀ẹ́, òun máa fúnra yín ní kíní. Unto what? Ẹ bá mi bi ìyàwó Tinubu pé kí ni ìtumọ̀ owó tó tún gbé lọ fún wọn? Tó bá ti ẹ̀ jẹ́ pé owó nìkan ni, tẹ wá gbogbogbò oúnjẹ, ráìsì lọ bìbà. Ibi tí ráìsì yẹn ti wà, at least á fẹ́ tó bí tírélà 4 àbí 5. Ráìsì ta rí ń bẹ̀ o. Bọ́n ṣe lóòdù ẹ̀ ní bìbà, wọ́n ti jálẹ̀ o. Kíní yẹn wá dàbí béèlì aṣọ àwọn ọ̀kẹrẹ̀kà. Kì í ṣọ̀kẹrẹ̀kà, mi ò mọ nǹkan tó wà. Bẹ́ẹ̀ tí bọ́n ṣe bá ń gbé béèlì ọ̀kẹrẹ̀kà láti overseas wá yẹn. Báwọn béèlì yẹn tó bá kà. Oh my God. Kò ṣeé kà. Ó lọ sí gbogbo ẹ̀ wà ńlẹ̀ bìbà. Oúnjẹ tí ìyàwó Tinubu kó lọ fún wọn, tó gbé lọ fún wọn. Tá rí nínú screen lójú ní íńtánẹ́ẹ̀tì tó gbé lọ fún wọn pé kán má bínú. Bí ìpé ó ṣe mistake láti lọ sí Ifẹ̀ lọ gbówó fún wọn, Ọlọ́run ló yé. Tẹ bá rí nǹkan tó ó dazzle wọn pẹ̀lú oúnjẹ. Àbẹ́ẹ̀ gbọ́, ó dazzle wọn pẹ̀lú oúnjẹ. Ẹ wá wo carton míìkì. Ìyẹn á fẹ́ tó tírélà bí 2 àbí 4. Bìbà. Ìyẹn míìkì tó jálẹ̀ rẹpẹtẹ. Oúnjẹ tí ìyàwó Tinubu, tí àwọn èèyàn ń pariwo pé kò sí oúnjẹ, kò sí kíní ní Nàìjíríà, nǹkan tó fi lọ dí wọn lẹ́nu ní Borno nìyẹn. Ṣé ìjẹta kọ́ ni? Akọ̀ṣẹ́ rẹ̀ wọ́n ní ọjọ́ kejì tó kúrò ní ààfin lọ́dọ̀ Aláàfin, ọ̀dọ̀ Ọ̀jájá ní ilẹ̀ Ifẹ̀. Wọ́n ní ló lọ bẹ̀ wọ́n. Ó lọ fi oúnjẹ gún wọn lẹ́nu. Ó lọ fowó gún wọn lẹ́nu. Tẹ bá rí wọn ń bẹ̀ yẹn ńjọ́ yẹn. Ṣé mọ̀ pé Tinubu wọ́n bẹ̀rù sójà tó? Wọn ò ṣe ní bẹ̀rù sójà. Bọ́n ṣe ń fowó dí àwọn mọ́là lẹ́nu. Àwọn bèríbèrí wọ̀nyẹn, àwọn Fulani. Bó ṣe ń fi owó dí wọn lẹ́nu, wọ́n fi oúnjẹ dí wọn lẹ́nu, wọ́n fi gbogbo ẹ̀ dí wọn lẹ́nu. Bẹ́ẹ̀ náà wọ́n tún bẹ̀rù àwọn sójà. Àwọn sójà kẹ̀, wọ́n ti fi owó bá ayé àwọn sójà. Ẹ rí pé wọn lè mí. Kò sí anybody tó lè dùn gbólóhùn pé ṣé gbogbo ìtàn ti ṣe yìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣé ó tó nǹkan tí tó fi gba ìjọba lọ́wọ́, táwọn sójà fi lọ gba ìjọba láyé ìgbà kan. Tí Tinubu tó dé sórí oyè tó jayé fàmílétè tuntun. Ó bẹ̀rù sójà. Bó ṣe ń bẹ̀rù sójà ló ń bẹ̀rù àwọn Fulani. Ó ti lọ fowó dí wọn lẹ́nu. Ó dẹ̀ ti lọ sọ pé kán jọ̀ọ́ kán má bínú. Òun ò lè ṣe kó má fi tiyín ṣe, ẹ̀yin Fulani kẹ̀. Ó ṣàfihàn, ó ti lọ fi yẹn dí wọn lẹ́nu. Ṣé bá ṣe máa bá a lọ ni? Ṣé nǹkan táwọn máa wòran náà ni? Tí wọ́n dẹ̀ ń ba gbogbo owó jẹ́, tó ń ba owó jẹ́. Tinubu inú ẹ̀ ló ń ṣe o. Inú ẹ̀ ló ń ṣe. K'Ọlọ́run kó gbà wá lọ́wọ́ Tinubu àti Remi. Ẹ rí pé ìkà náà wá ṣe ní Nàìjíríà. Ọlọ́run á dẹ̀ san fún wọn gẹ́gẹ́ bí èrò búburú inú wọn. Táwọn èèyàn ń pariwo ebi ń pa wọ́n. Kò sí problem. Ọlọ́run á jà fún wa. Ẹ̀yin èèyàn wa. Kò jù bẹ́ẹ̀ lọ. Kẹ bá share, kẹ bá subscribe. Kẹ lọ sọ sínú comment section fún wa. Ká lè mọ ibi tá tún ń bá lọ ní Nàìjíríà. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa.